ní tí mo sọ tí mo ní ta ló mọ̀ kádàrá kó jáde wá wí ẹni bá mọ̀ kádàrá kó jáde wá wí ọmọ tuntun tàbí sáyé ṣẹlẹ̀ sọ kádàrá tó mú wá sáyé ẹlẹ́mìí gígùn ní àbẹ́lẹ́mìí kúkúrú sòlówó níyà ní àbí tálákà oníwà rere ní àbí aláburú ẹni bá mọ̀ kádàrá kó wá wí fún wa. So ìrìn àjò tèmi lọ́mẹ̀mí tí mo fi ṣe kádàrá yẹn gbà yẹn àmọ́ mo ṣe tán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ń sọ pé kì í ṣẹ̀yin lẹ ṣe fúnra yín àwa lẹ ṣe fún. torí látara rí. sọmújẹ mẹdínà tó zaki sọmújẹ mẹdínà tó zaki sọmújẹ mẹdínà tó zaki sọmújẹ kábàárì bàbá wa láìláha ìlàhàlà láìláha ìlàhàlà láìláha ìlàhàlà láìláha ìlàhàlà. eégún bíi èyí ṣọ̀wọ́n lágbárí o tá a bá ń sọ nípa àdákìrà olórin ẹ̀sìn pàápàá lójú ọ̀nà Fáídọ̀ Tìjàníyà ẹni tí yóò bá Sayyida Fatima Al-Jafariyya takàǹgbọ̀n nínú káyìn ọlọ́run ọba ká ṣe àpọ́nlé Muhammad tọ̀hún yóò múra dáadáa ni o ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ ṣèbí gbogbo ayé náà ní ó fẹ́ lórúkọ ní ńlá gbogbo yẹn náà ní ó fẹ́ lóòkì bíi Hajiya Fati ọmọ ọmọléwà ọmọ ọládẹrin ọmọ afàkọjá ọmọ afidàpá ti ń gbà ṣùgbọ́n o kò sẹ́ni yóò tó fẹ́ la ohun tí Sayyida Fatima là kọjá kó tó di nílá nínú olórin ọba àbóhun tó ṣe àkàlà tó fi dẹ́kun ẹ̀rín rín ohun tó mú gbajúmọ̀ olórin ṣe rẹ́kọ̀dù ńlá kan jáde tó pe àkọlé ẹ̀ ní kádàrá nígbà tí ọmọ ara yọ sùn tètè sí i ẹ̀gbọ́n náà kí ló sọ nípa Àgbàjé Lọ́lá Sèké Bàrí Wọ́ndà ọkùnrin olórin fújì tó ṣàbíamọ fún. ọ̀rọ̀ ńlá lè béèrè òun kí mọ̀jà sọ yìí lórí afẹ́fẹ́. kádàrá Ọlọ́run ni wàláhì kádàrá Ọlọ́run ni torí níwọ̀n ìgbà táwọn ṣì ń wá mi tọ́jọ́ ti pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run kódà tán rán yàn sí mi gan àmọ́ gbà tásìkò tọ́lọ́run tó àwọn gan-an ni wọ́n ṣokùnfà rẹ̀ tá a fi pàdé. pọ̀ o bẹ́ẹ̀ kì í ṣe ìròyìn lásán ni àmútọ̀yìn wá o èyí tí à á gbọ́ tí à á mú ṣe àwòkọ́ṣe ni àti àmúṣọgbọ́n dáadáa ni Sayyida Fatima tó lóun fẹ́ ṣe òde ńlá kan o nílùú Ìlọrin tá a ti bí ni o mẹ́ta lọ́kan ló pé kí ló fẹ́ ṣe ẹ gbọ́ ẹ gbà á lẹ́nu màmá ńlá àwọn olórin mùsùlùmí tó ń tẹ àbíkìrí tó pójú owó dáadáa. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ọ̀dọ̀ màmá náà ni a wà nílùú Ìlọrin Sayyida Fatima Al-Jafariyya ẹ̀wọ̀n mi ní olùfàtúmọ̀ báyìí wọ́n sọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ tiwa ní yáyà mi nílẹ̀ wa alaikum salam. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú ẹ̀. ẹ̀kọ́ ọjọ́ gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ. àbí o. a bá sọ nípa gbajúgbajà olórin mùsùlùmí pápá àdákírà ayé mọ̀ dáadáa láti ní ogójì ọdún ó lé ṣe làbá tí wọ́n náà ṣe bẹ́ẹ̀ o àánú Ọlọ́run. ìyá wa ìrìnàjò yìí ó ló ṣe bẹ́ẹ̀ abẹ́wò ni ẹtẹ ẹ̀kọ́ nílé ẹ̀ ná káwa fi túká tó àti wà níta gbanilá láti ṣe bẹ́ẹ̀. Sayyida Fatima dúpẹ́ Al-Jafariyya lọ́pẹ́ fọ́ba tó sọ mí títí dọjọ́ èní o kò sóhun tó kọjọ pẹ́ rárá. ohun yẹn náà ni ohun yẹn nìyẹn ìrìnàjò yìí bò ló ṣe bẹ̀rẹ̀ bò lẹ ṣe kàn bò lẹ ṣe kó. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalam ala asrafil mursalin sayyidina wa maulana Muhammada sallallahu alayhi wa sallam. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Ìrìn àjò yìí bó ṣe bẹ̀rẹ̀ mo lè sọ pé láti ìpasẹ̀ ìyá tó bí mi ni. Màmá? Bẹ́ẹ̀ ni. Allah. Torí wọ́n jẹ́ nìkan tí wọ́n máa ń lọ sí àsàlátù kan níbẹ̀ ní Sabon Line. Nílọrin bí? Nílọrin. So àwọn náà máa wá ń kọrin fún wọn ńbẹ̀. Mo wá ń like àti tẹ̀lé wọn lọ.
so tí n bá lọ àwọn orin tán bá ń kọ lọ́hùn èmi náà wọ́n fi ń ṣe kinní tí n bá délé irú kan ń bẹ nínú orin yẹn tí mo láìkì tán mọ́ ń ṣe wọ́n ní olùkàyà sí mi ọpẹ́ tẹ̀yìn rẹ̀ ọba àbúwáyà ọpẹ́ tẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sẹ́rù fọba tó ń ṣẹ̀dá wa. So mo wá láìkì orin yẹn mo máa ń kọ orin yẹn dáadáa ọgbà tí mo wà ní school. lọ́mọdún mélòó. tí ẹ lè sọ. secondary level àti primary level àgbà náà. mo wà ní secondary school. nílùú Ìlọrin bí náà ni. pẹ̀lú ògo Ọlọ́run government girls day secondary school Òkèsúnà. ká fi ti éèjì yẹn kalẹ̀ lẹ́ẹ̀bá ọ̀hún. so ìgbà tá a wà ní school yẹn tá a bá wà ní school tá a lọ sí MSS ìyẹn Friday. ẹ̀yin náà ṣe MSS. pẹ̀lú ògo Ọlọ́run ní Friday so tá a kóra wa jọ tá à ń kọrin tá à ń ṣe gbogbo ẹ̀ ibẹ̀ làwọn èèyàn ti wá Yusuf ó dẹ̀ lóhùn kí ló dé tó lídìí wa ó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn tó ṣe pé tá a bá ní molid láwọn school míì bóyá Òpẹ̀rin àbí GSS so wọ́n á yà wá tá a lọ èmi náà wà lára àwọn tí máa ṣáwájú tí máa kọrin bẹ̀ nígbà yẹn so wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe ń bá a bọ̀ nìyẹn dẹ̀ mo ní ẹ̀gbọ́n kan tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá à ń pè wọ́n ní Sheikh Isiaq Sofiyullahi Òṣogbo lọ́lọ́run nìkan fi ìkàlẹ̀ sí àwọn náà máa ń lọ sí sáwíà nígbà yẹn sáwíà wa yẹn ó wà ní Sanni Ọ̀kìn so ìpàṣẹ wọn làwa náà ṣe dẹni tó ń ṣe wúrìdí so àwọn náà máa ń kó wa lọ́ngbà yẹn a lọ sí Friday fún kùbúra Sunday a lọ ṣe latif so bá a ṣe máa ń ṣe nù then a lọ fún wọ̀sífà everyday ni wọ̀sífà bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà yẹn gan àwọn èèyàn lọ bá dáàdì wa torí dáàdì wa jẹ́ nìkan tó ń oníṣẹ́ ìjọba kan ni wọ́n nígbà yẹn àwọn ni former director fire service nígbà yẹn ní Kwara State wọ́n wá lọ bá wọn pé sáwí táwọn ọmọ yìí ń lọ yìí wọ́n ní tán bá ti ṣe wọ́n máa ń ya wèrè ni ẹ má jẹ́ ká lọ mọ́ aláàjì ẹ má jẹ́ ká lọ mọ́ dáàdì wa wá ní ṣé bí wọn ò bá wọn bí tán ti ń mu ọtí ṣé bí wọn ò bá wọn bí tán ti ń ṣèranù ẹ fi wọn lẹ̀ tó bá ṣe pé tọlọ́hun ni wọ́n bá ń ṣe àwọn yọ̀ǹda fún wọn kán máa lọ so dáàdì wo accept fáwọn èèyàn tán ń gbégbékúgbé kárí bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó di páwa náà lọ so every Friday dẹ̀ ní tá a bá ti lọ sí kùbùrà máa ń ṣe zikiri gan so zikiri tá a bá ti wá ń ṣe zikiri àwọn kan wà ń bi àwọn zikiri yẹn tí mo like bóyá tí n bá wà nílé bóyá mò ń gbálẹ̀ àárọ̀ màá wá mọ̀ kọ zikiri yẹn irú zikiri yẹn ni sómujé Medinatu Zaki sómujé Medinatu Zaki sómujé Medinatu Zaki sómujé kábàárì bàbá wa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah orin yẹn wá náà gbọ́ tí ṣé ò wá bá mi ṣe Isiaq pé àti wọn náà lóhùn bíi mọ̀mọ́ fa ó ṣe báyìí ó ṣe báyìí àwọn sì sọ fún ṣé ò táwọn bá dé wọ̀sífà èmi dé wọ́n ṣàdọ́hùn wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́ pé ṣé wọ́n rí nǹkan táwọn rí ni àwọn bá fàtí tó ti ń ṣe zikiri fa tó ṣe báyìí tó ṣe báyìí ṣé ò wá náà wá ní ó ti dá nìyẹn ó yá ṣe zikiri fún àwọn ìyẹn Sheikh Abdullahi Jafar Al-Alori radiyallahu ta'ala anhu so mo wá ṣe zikiri kásàmọ́ fọ̀rọ̀ gùn bó ṣe di pé mo bẹ̀rẹ̀ zikiri ní sáwíà nìyẹn àti Friday ní àti latif ní tẹ̀ǹtà bá lálejò gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn màá ṣe zikiri fún wọn a wá lọ sí alánàmú níjọ́ kan ní ọ̀dọ̀ bàbá wa àgbà ìyẹn Sheikh Muhammad Zakariya radiyallahu ta'ala ní alánàmú so ibẹ̀ náà mo wá ṣe zikiri ń bí Ọlọ́run sáà ṣe kinní yẹn dáadáa inú kálukú dùn pé láti Sanni Ọ̀kìn náà so mo ṣe dẹni tó ń ṣe zikiri nìyẹn bàbá wa wá ń bọ̀ wá láti Èkó ńgbà yẹn Maulana Sheikh Abdul Wahab Isa Tijani wọ́n bọ̀ wá fíṣítì wa ní Kwara State a wá lọ pàdé bàbá ní general
ibẹ̀ ni gbogbo jàmọ́ Kwara State ti dúró ta dúró de bàbá láti fi gbàlejò wọn èmi mo wá ṣe síkìrì ńbẹ̀ bàbá ní ọmọ wo ní ṣe síkìrì tó ní ohun tó ṣe kinní dáadáa báyìí kankan bàbá ní ṣe rántí ìdẹkọ fún ọjọ́ náà. àwọn síkìrì wa pọ̀ ń gbà wọn síkìrì láìláìláìláàlá láìláìláàlá 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 gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé síkìrì yẹn náà ni mo ní tí mo kọ́kọ́ kọ ṣó ti yé yín gbà yẹn so inú bàbá wa dùn bàbá wa ní tó bá ti di ọdọọdún òní Ṣakí mọ́lídé kó tó dẹ̀ ń bọ̀ wá mi gbọ́dọ̀ mọ́ wá mi gbọ́dọ̀ mọ́ wá àfi kí n wá bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó di pé mò ń lọ gbogbo mọ́lídì wọ́n á invite mi bí wọ́n á invite mi tọ́lọ́n sáfi ṣèyanu lórí ẹ̀. nígbà tẹ wá ń wọnú ẹ lọ kí ni bàbá wa sọ kí ni àwọn kan ti ẹ̀ pínlẹ̀ ẹ̀ kí ni ó ti kú nílọrin nìkan báyìí ó ti bọ́ sí ojú ọ̀gbagadè kí ni wọ́n sọ. ṣé èèyàn dáàdì wa. kí dáàdì sọ kí màmá sọ. inú dáàdì wa dùn inú mọ́mì mi náà dùn ipò tiẹ̀ jẹ́ pé nǹkan Islam ibẹ̀ ni mo gbé dání ibẹ̀ lọ́lọ́run ti tanra náà ọmọ táwọn bí so kíní yẹn máa ń jẹ́ ìdùnnú fún wọn àti mọ̀mọ́ pé láì mi lọ́mọ mi lọ so ìdùnnú ló jẹ́ fáwọn méjèèjì. ìjà wa sọ pé wọ́n ti ń pè ní Ìbàdàn Ṣakí Èkó òjò wa ló di pé ó dowó àbábà pèsè ìlàbà tí wọn iye báyìí làgbọ̀dọ̀ fi àgbọ̀dọ̀ sọ tẹ́tẹ̀ tó sáré dowó bẹ́ẹ̀ abẹ́yẹn kí sáà fi ń sin náà lọ nígbà náà lọ. kò sáré dowó ṣé Isaac l'Óṣogbo ìgbà tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nǹkan mẹ́ta náà kìlọ̀ fún mi number one wọ́n kìlọ̀ fún mi pé kí n ṣọ́ra níbi ọ̀rọ̀ ọkùnrin ni mo ṣe kádàrá pé ìrìn àjò mi kádàrá Ọlọ́run ni kì í ṣe ti ṣìnà ohun tá a ti kọ́ ni number two wọ́n ní kò sí bí nǹkan náà ṣe lè rí tí n bá rí nǹkan lọ́rùn èèyàn àbẹ́nìyẹn wo aṣọ yẹn kí n wá wò kí n wá ní kó yá mi pé mi gbọ́dọ̀ dán wò pé tí n bá ní ni kí n jẹ́ kó tó mi débi pé gbà tí mo fi ṣiṣẹ́ kan Jàfàríyà là ń pè mo wá ṣe fídíò iṣẹ́ yẹn aṣọ kan wá wà ń bẹ̀ láwọn aṣọ méjì tó bá ti pè mí lóde àwọn aṣọ méjèèjì ni mo máa ń pààrọ̀ síra wọn ọ̀rẹ́ mi kan ń bẹ ó ti jẹ́ pé Ọlọ́run sìn à ń pè Lóyinlọ́lá lẹ́yìn ń kọrin òun ló máa wá ń bá mi á wá ní Fàtí sí ìdá kí ló dé tó ṣe páṣọ méjì yìí náà ló mọ ọwọ́ gbogbo òde tán bá ti pè ẹ́ tó o bá wọlé wàá wọlé yìí tó jẹ́ brown mo ní tí mo ní ni mò ń wọ̀ ọ̀rẹ́ mi yẹn ó lè wá ránṣọ oríṣi mẹ́ta wá àǹkárá tí ò fọrùn kàn télọ̀ ni àwa ránṣọ yẹn àwa jáwọn àǹkárá super print yẹn àwa kó wá fún mi pé máa wọ ilé kó máa fi pààrọ̀ síra wọn tó bá ti lóde ẹlẹ́kẹ̀ẹ́ta tí Ṣéhù kìlọ̀ fún mi pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ mo tẹ̀lé mo dẹ̀ ń lò dè ní mo ń gbà mo ń lò mo ń lò torí ọ̀rẹ́ mi ni tuntun ni ọ̀rẹ́ mi ni wá jẹ́ni tó fẹ́ràn mi púpọ̀ ó wá gbọ́ táwọn èèyàn máa ń sọ pé ṣé kò ní jaṣọ méjì yìí lọ ni Allahu Akbar ló ṣe wá bá mi ló wá ṣe yẹn wá kò sì jù bẹ́ẹ̀ lọ ń gbà náà lọ́hùn kò jù bẹ́ẹ̀ lọ méjì náà ni méjì ẹlẹ́ẹ̀kẹta tí Ṣéhù kìlọ̀ fún mi Ṣéhù ní tí n bá gba òde bóyá wọ́n gbé 50,000 wá fún mi ń sìn pé mo gba òde nígbà yẹn tí n bá rẹ́ni tó gbé 200,000 wá mi gbọ́dọ̀ gbà á. tó ti times ẹ̀ by 4. mi gbọ́dọ̀ gbà á. pé kí n gba tí mo ti gbà lákọ̀ọ́kọ́ yẹn mi gbọ́dọ̀ disappoint àwọn tán bá gbé play yẹn fún mi. mo dẹ̀ ń lò bẹ́ẹ̀ mo dẹ̀ rí i pé látara ẹ̀ Ọlọ́run ń ṣàánú mi torí mi kọjá àyè mi. so nídìí iṣẹ́ yìí èèyàn especially ojú ọ̀nà táwa wà yìí ṣé Yorùbá mi yé yín owó kọ́ la kọ́kọ́ lé. owó kọ́.
èèyàn ò ní láti lé owó kéèyàn ó dúró pẹ̀lú Ọlọ́run ni. Tó o bá dúró déédéé pẹ̀lú Ọlọ́run, owó á padà wá ẹ. Mi ì wá owó, àmọ́ gbà tó yá àánú Ọlọ́run dé. orí ọ̀nà yìí orí ọ̀nà tó lágbára Bẹ́ẹ̀ ni. àwọn tí ẹ̀ ń kí Ọlọ́run ẹ̀yin ànábì Sallallahu alaihi sallallahu alaihi wasallam, àwọn ṣíò náà wọ́n jẹ́ ní ńlá ńlá, Radiyallahu wọ́n ta'ala jẹ́ anhu. ìkànnì ń pàdé. Nọ́mbà wà, Ọlọ́run fún yín lóhùn, ó fún yín lẹ́wà, ó fún yín làákàyè, ọgbọ́n lè wá dá àwọn àwọn ṣíò ní ńlá ńlá. Ẹ̀ tó máa gbóhùn Sayyida Fatima, tí ò ní mo ronú pọ̀ Ọlọ́run, ọgbọ́n ò lè dá. Kò sọ́gbọ́n kankan tí mo dá, àánú Ọlọ́run ni mo rí gbà. Àánú Ọlọ́run, téèyàn bá dẹ̀ ti dúró déédéé pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ò ní fi í lẹ̀ nígbà kankan. Ojú ọ̀nà tá a wà yìí àti iṣẹ́ tá à ń ṣe yìí, èèyàn ò gbọ́dọ̀ jọra ẹ̀ lójú. O ò gbọ́dọ̀ ríra ẹ pé ìwọ lo tó báyìí. O gbọ́dọ̀ rẹra ẹ̀ ńlẹ̀. Gbogbo ipò tó bá bára ẹ láyé yìí, má jọra ẹ lójú, má ríra ẹ. Ọlọ́run ọba ni kó o fi ṣe ìtìlẹ̀. Then àwọn bàbá tá à ń dárúkọ yìí, ẹni Ọlọ́run ni wọ́n, wàlí Ọlọ́run ni wọ́n. Téèyàn bá rìn bó ṣe yẹ kéèyàn ó rìn, tí ì ṣe pé wọ́n ń ṣe tiẹ̀ bọ́n ṣe gbé lé ẹ lọ́wọ́ ló ṣe ń ṣe, táwọn náà ṣe tọ́ tí wọ́n fi débi tí wọ́n ń lọ, èèyàn náà ó bá àánú Ọlọ́run pàdé, ọkàn ó balẹ̀, ní téèyàn ń wá yóò tó yàn lọ́wọ́. Ìdí ní Al-Jafariya, bóò ló ṣe kún orúkọ yín? Ta ló fún yín? Al-Jafariya ìpìlẹ̀ wa ni. Maulana Sheikh Alhaji Ibrahim Niyas radiyallahu ta'ala anhu. Àwọn náà jẹ́ bàbá fún Sheikh Abdullahi Jafar, Sidi Abdullahi Jafar Kano. Bàbá náà ó jẹ́ ìkan ara àwọn mùrídì bàbá wa Sheikh Ibrahim ni wọ́n. Bàbá wa Sheikh Isa Aruhullahi, àwọn ni fọ́ndà Da'iratu Ja'fariyya fi Tariqa Tijaniyya radiyallahu ta'ala anhu. Bàbá Sheikh Isa náà jẹ́ mùrídì Sheikh Abdullahi Jafar. Ìgbà tí Sheikh Isa wá dá dáhírà tí wọ́n kalẹ̀, àwọn ni wọ́n wá sọ ní Da'ira Ja'fariyya Tariqa Sheikh Ahmad Tijani, tí ń jẹ́ Fáìlà Sheikh Ibrahim. Bí Ja'fariyya ṣe jáde nìyẹn, torí gbogbo wa under Sheikh Isa Aruhullahi la wà, ọmọ bàbá ni wá. So orúkọ yẹn ti wà nínú orúkọ wa, ó kọ pìlẹ̀ ni. Lẹ́yìn tí ò lè kúrò bẹ́ẹ̀ láéláé. Ọlọ́run ò tiẹ̀ ní rí wọn rí lójú ayé. Bàbá ti papòdà tán káwọ̀ tó join Jafariya. Tí ẹ mọ̀ ọ́ níwò mi wò ó láyé. Kò tẹ mú dání, tá bá wo àwòrán tó wà nílé ìtẹ̀sùbá ni. Níwò mi wò ó tí mo tó ní bá ẹ̀tún tẹ̀sùbá dání. Ìgbà pọ̀ sí pé àrùn ìtẹ̀sùbá ni ìdàpọ̀ mọ́nà ìrúpọ̀ mọ́nà ṣẹ́ tí ẹ pàdé ṣé òye sáàrù láì rí. Pẹ̀lú onírúurúyà, Nírúyà. pẹ̀lú ògbó Ọlọ́run, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìṣẹ́ kan tí ìṣẹ́ méjì. Kódà ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pé èèyàn wọlé sí inú tẹ̀ríkà, ìjọ́ kan bẹ tí mo láàlá yẹn, mo ní mo wà nínú agbami, omi yẹn pọ̀ gan-an, ọkọ̀ ojú omi kan wá wà lórí omi yẹn, ó rìn lọ. Àmọ́ nínú ọkọ̀ ojú omi yìí, Sheikh Tijani wà ń bẹ̀, Sheikh Ibrahim wà ń bẹ̀, Sheikh Abdullahi Jafaru yìí bẹ̀ ń bẹ̀, Sheikh Isa wà ń bẹ̀. Àwọn mẹ́rin tí mo rí nínú agbami yẹn nínú ọkọ̀ ojú omi. Èmi nìkan wá wà nínú agbami odò. Mo wá ń struggle láti jẹ́ kí n dé ọ̀dọ̀ wọn. Àwọn kan wá ń sọ pé padà. Àwọn bàbá yẹn wá ló gbọ́dọ̀ padà. Bàbá Sheikh Isa wá nawọ́ síwájú, bàbá wa ní Bismillah. Bismillah tí mo rí tán ṣe, mo rí pé mo bára mi láàrin wọn. Ipe yẹn kọ́kọ́ láàlá àkọ́kọ́ pé mo join Tariqa Tijaniyya, àlá tí mo kọ́kọ́ lá nìyẹn. Ọdún tó pọ̀ sẹ́yìn ni o. Ọjọ́ ti pẹ́. Mo wá ríra mi nírìí pé mo ti jókòó sáàrin wọn. Jíjókòó tí mo wá jókòó sáàrin wọn, Sheikh Ibrahim wá ní Bismillah. Bí mo ṣe bẹ̀rẹ̀ zikiri ni, zikiri yẹn ni mo wá ṣe já ojú ayé.
ni àkọ́kọ́ àlá tí mo lè sọ pé mo lá. Mo rí wọn papọ̀ ni. So ó fi hàn mí pé ọ̀nà òdodo ni mo wà, mi ì ṣìrìn rárá. Torí àwọn bàbá yìí ìkankan náà ni wọ́n, kò sí yàtọ̀. So alhamdulilayi lónìí mo wà lára ọlọ́pẹ́. Àwa wo ní ọ̀rọ̀ tí a ti ń bá wà rí pé láti kékeré gan ni ẹ ti gbà kí ní ìmúlẹ̀ bí ojú ọ̀nà. Tó ti wá fún mi láǹfààní láti kọ́ṣẹ́ kan, tó ti fi ní olùfẹ́ láti kọ́ bí àti ẹ̀ ń bá wọn àtajà àbí alówó míì àbí tíkìrì náà ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tá a sì fi wà ní kékeré, ṣe mọ̀ pé èèyàn bá mọ́mí èèyàn ṣiṣẹ́, kò sọ́jà tí mọ̀mọ́ mi ò tà rí. Wọ́n ti ta ráìsì rí, wọ́n ta àmàlà pẹ̀lú ògo Ọlọ́run. Ìyá tó bí wọn àmàlà ni ìyá yẹn máa ń tà nígbà ayé rẹ̀, wọ́n máa ń pè ní ìyá àyọ̀ká lámàlà pẹ̀lú ògo Ọlọ́run ní Sabon Line. So oúnjẹ yẹn ni mọ̀mọ́ mi kọ́kọ́ ń tà. Ìgbà tó yá wọ́n ń ta ráìsì, wọ́n ti dín àkàrà rí, wọ́n ti ṣe dùndú rí, kò sí nǹkan tí wọn ò ṣe. Ẹ̀sìn kún wọn bẹ̀ pẹ̀lú wọn náà. Kódà tọ́jà kan bá jáde léni, bóyá alá ni bóyá ewédú ni, wọ́n á tún lọ rà á. Gbogbo wa ni wọ́n tún gbélé lórí, tó fi mọ́ àwọn ẹ̀gbọ́n mi lọ́kùnrin àtobìnrin, á bá wọn kiri. Wọ́n tajà ń pàtà. Bọ̀ yàtọ̀ sí síkìrì tèmi ń ṣe, èmi tún níṣẹ́ tí mò ń ṣe. Mò ń taṣọ, mò ń ta jàlábíà, mò ń ta borùn, mò ń ta gíní. Àwọn ọjà tí mò ń ta nìyẹn. Ọlọ́run sì fàlùbáríkà sí pẹ̀lú ògo Ọlọ́run dì sí ni. Àwọn tó jẹ́ kọ́sítọ́mà mi tán bá mi rà gan, ó ti mọ owó pé òdodo lájí àsọ. Then irú ìtẹ́wá tarabọ̀ yìí ìgbà wà ní òkìkí dé ẹ̀rọ abátìmọ̀ lọ́tún ẹ̀rọ abátìmọ̀ ní òsì ọdún wo ni ẹ̀rọ ọ̀gá wà láyé mo ti arrive ọdún wo ni. Ṣé rí ìgbà tí mo fi ṣe first KZ mi, second KZ ni mo lè sọ wípé Ọlọ́run ṣèyanu lórí ẹ̀. Ìyẹn lọ́dọ̀ Gbàláyé. Ọlọ́run bá wa foríjì bàbá náà. So second KZ yẹn ó ní dimensional zikiri. First KZ mi ní zikiri là. Then dimension zikiri ibẹ̀ lọ́lọ́run ti. Ìpínlẹ̀ wa ní àbí Ìlọrin. Ìlọrin ni mo wà. Òṣogbo. Ẹ ń gbóṣogbo gbà náà. Ìgbà yẹn mo ti tẹ̀lé brọ́dà mi lọ sóṣogbo. Ẹ ṣe ń kọrin náà. Zikiri náà ló gbé mi débẹ̀ ni mo fi tẹ̀lé wọn lọ. So ìpasẹ̀ wọn náà nìgbàláyé yẹn ṣe wá. Ṣèpàdé mi pé ṣé o jẹ́ káwọn gbé àbúrò wọn yìí jáde, ọmọ yìí lóhùn ó ṣe gbáùsà o. So ibi zikiri àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe fún un, mi ì rí nǹkan kan, òun náà dẹ̀ tà, kò dẹ̀ fún mi kọ́bọ̀. Òun náà lọ bọ̀ kò lọ tó ti dimension yìí. So ti dimension yẹn lọ́lọ́run wá ní kó káàkiri ayé. Ní bó ṣe wá káàkiri tó tà tó, ó fún mi ní 5,000 naira nígbà yẹn. Ẹgbẹ̀rún 5,000. Pẹ̀lú ògo Ọlọ́run. Bàbá ní ká quantify ẹ̀ sí etí àná lónìí, yóò bẹ̀rẹ̀ dé lò báyìí. Tó bẹ̀rẹ̀ tó 5 million. Kò tó bẹ́ẹ̀ o. Yóò tó 50,000. Kọ́dà ìròpó wọ 20. Nígbà yẹn, kó tó di pọ́lọ̀ wá ṣèyanu láti kò bí mi nù torí mi torí owó ṣe bí nǹkan ìpìlẹ̀ tí wọ́n ti wọ́n mi tọ́dẹ̀ ti kìlọ̀ fún mi pé kí n dúró pẹ̀lú Ọlọ́run ọba mi, pé tí n bá dúró déédéé owó á wá mi. Ọlọ́run jẹ́ kó nira. So iṣẹ́ yìí Lẹ́kúndayọ̀ rí lẹ́kọ̀ọ́, Lẹ́kúndayọ̀ fi wá látèkó wá bá wa lóṣogbo. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. So Ẹkúndayọ̀ ni mo wá ṣe jàfàríyà fún. Jàfàríyà yìí tún wá lọ ju dimension yìí lọ. Kódà níbi tí nǹkan náà dé téèyàn mọ̀ pé yes ń tọ́lọ́run kúnyàn lé lórí ni. Owó tó gbé wá ń jọ̀hún kò ṣeé fẹnu sọ. Ṣé ó gbowó gidi wá? Níṣẹ́ wọn. Kódà kí n tó ṣiṣẹ́. Wọ́n ti wá ríra, wọn àti jọ sọ̀rọ̀ àtàwọn àti ṣé o. The next kinní tí ó wá báyìí, ó wá pẹ̀lú owó nígbà tá a ti conclude pé n tí mo fẹ́ gbà ni. Òun náà sì rí. Ó dẹ̀ orí o. Ṣé mọ̀ pé ṣé téèyàn báyàn ṣe tó fi wá wò pé jẹ́ kí n ra mọ́tò fún lágbájá. Ó ra mọ́tò gan papà fún yín bẹ́ẹ̀. Nínú ẹ̀. Ìgbà yẹn àwọn mọ́tò 2 door yẹn.
Nizon Crown nígbà yẹn tó gbé fún mi gbà yẹn. Nígbà tí a gbà wọ́n nídìí à ń ṣe síkiri bó ní ṣe dùn tó kí wọ́n sọ lé. Inú kálukú dùn náà níṣẹ́ mọ̀ pé èèyàn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wàhálà yàn Ọlọ́run ò jẹ́ kó já sásán ènìyàn náà ti ń rèrè ibẹ̀ jẹ níṣẹ́ òun wá sọ fún mi pé ìgbà táwọn sọ fún ọjọ́ kìíní àná pé má lé owó o ṣé o ti rí i pé Ọlọ́run lọba tó dùn jókòó tì alhamdulilayi. Lẹ́yìn tó ti aṣọ fún Ẹkúndayọ̀ ìwọlẹ̀ tó ṣe. Ìgbà mo ṣe fún Ẹkúndayọ̀ mo tún padà bọ́ sọ́dọ̀ Galaxy ṣe mọ̀ pé nǹkan máa ń tún lọ sí Galaxy náà dẹ̀ ṣe dáadáa pẹ̀lú mi gan. Ó wà lára ẹni tó rán mi ní hajj nígbà yẹn ó ṣe dáadáa wàláì ó ṣe dáadáa àti bí dimension yẹn lọ́lọ́run tí wọ́n ń ṣàánú a sì dúpẹ́ dèní. Torí kọ́ a lọ Senegal yẹn kọ́ torí gbogbo ló bá jẹ́ alùjẹ̀rí kọ́ wọn ní bá ti ní ká lọ sí mẹ́ka lọ́nà ìgbé báwo àwọn èèyàn gbé bá rẹ̀ ṣe. Ìrọ̀rùn náà ló bá dé àánú Ọlọ́run ní gbogbo ẹ̀ ìta bá ti ní lẹ́mìí láti lọ Ọlọ́run máa ń ṣe níyọ̀ǹda fún wa tí ó dẹ̀ rọrùn. Àlájà kò sí kí èèyàn máa ṣiṣẹ́ ìpẹ́ pé ìgbà pàtàkì fẹ́ léèyàn tó tiẹ̀ wáyé rí láti tó ṣe nǹkan mi lára eléyìí nǹkan tí mo wò yìí tó tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà dídùn náà ni. Kò rí bẹ́ẹ̀. Kí làwọn challenges? Ṣé ara àwọn iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ tó ní agbára díẹ̀ ni. Téèyàn ò bá dẹ̀ ní ọkàn lórí ẹ̀ yóò fẹ́ dààmú ẹ̀mí yàn díẹ̀. Látara yìí pé bóyá irú show kan wà tá a lọ́jọ́ kan torí bí mo ṣe wà yìí mo máa ń gba play 3 a day. Nílùú kan àbí láwọn ìlú bí àkọ́bí. Ní Ìlọrin yìí mo ń gba play tó bá jẹ́ travel mi kì í gba méjì pọ̀ ṣe mọ̀ pé travel ọ̀nà tó jìn ni bọ̀ ní Ìlọrin yìí mo máa ń lọ play 3 a day tí n bá ti wá bẹ̀rẹ̀ láti jọ́ Thursday Friday Saturday Sunday ó di Monday kí n tó sinmi. Reason ni wípé tí n bá ti gba show tẹ́lòmíì bá wá tí n bá sọ fún wọn pé mi ì lè ráyè wọ́n á ní kò sí ní tó ju Àlàájá. Déètì yìí àwọn ti mú àwọn dẹ̀ ní lẹ́mìí pẹ́yìn ní kẹ́ ṣe play yẹn fáwọn. Ó dáa ìgbà wo lẹ fẹ́ bẹ̀rẹ̀ níbi tọ̀hún yẹn màá ní tó bá di 4 tí n bá kí astri tán làá bẹ̀rẹ̀ ṣe mọ̀ wọ́n ti irinṣẹ́ ó ti débẹ̀ wọ́n ti set everything. Ẹni yẹn ó wà nígbà tó ṣe pa aago 4 ni ó dáa kí wọ́n á bẹ̀rẹ̀ fáwọn ní 11 láàárọ̀ tí n bá wá ṣe 11 kí n máa stop bí 4 yẹn màá wá accept but ọ̀tọ̀ ní irinṣẹ́ tí màá lò ń bí ọ̀dọ̀ wọn kí n má fi disappoint àwọn ẹnìkejì. Ìyá ti wà káàkiri. Irinṣẹ́ á ti wà níbi ti tàárọ̀ á sì wà níbi ti tọ̀sán. Màá tún wá ní lálẹ́ ṣe mọ̀ pé Ìlọrin àlímọ́ lọ sáìsùn ìyàwó àìsùn ìyàwó pẹ̀lú ògo Ọlọ́run á tún lọ sáìsùn ìyàwó lálẹ́ mọ́jú so ìyẹn 12 mo máa bẹ̀rẹ̀ lóru pẹ̀lú ògo Ọlọ́run màá bẹ̀rẹ̀ ní 12 á dẹ̀ parí ní 4 ni màá ṣẹ̀ wá lọlé lọ sinmi. Tó bá wá di Friday mo tún máa ní show ní Friday yẹn ọ̀sán màá ní àwọn míì máa fi tiwọn sálẹ̀ kó tó tún wá di Saturday kó tó di Sunday tí n bá sinmi ó di Monday. Ìgbà tí mo rí i pé wàhálà yẹn ti ń pọ̀ jù ni mò ń reduce ẹ̀. Kódà dìsín tí n bá ní show kan tẹ́lòmíì bá wá tí n bá ní àmì ìlera yìí ẹlòmíì máa ń change date Àlàájá ó da date báyìí ńkọ́ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Kí wọ́n tó lọ kọ́ bẹ̀rẹ̀ sí ń dáná òde wọn. Pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n á kọ́ bá yín dúnadúrà àsìkò náà. Tí n bá sọ fún wọn pé mi ì ráàyè. Kódà ẹnìkan wà ìyá kan wà ńjọ́ kan ìgbà yẹn mo sì wà lẹ́kọ̀ọ́ mọ̀ mọ́ wálé látèkó kí mọ́mì mi tó ní pé kí n jọ àwọn fẹ́ kí n stay sí Ìlọrin mo gbé kò rí dáadáa mo gbé kò rí dáadáa kí mọ́mì mi tó bẹ̀ mí pé kí n dúró sí Ìlọrin pé kò síbi téèyàn dúró tọ́lọ́run ò sí mo dẹ̀ tẹ̀ láṣẹ wọn àmọ́ tìgbà tí mo ti wà ní Ìlọrin yẹn mi regret pé mo wà ńlọrin Ọlọ́run ṣàánú mi tí ò ní báyìí ló mọ̀. Ìyá yẹn wá ní tó wá padà wá sọ mí di ẹni tó ń dúró ńlọrin ni pé ìyá yẹn ó fẹ́ ṣèyàwó òun àtọkọ ẹ̀
ọkọ ẹ̀ wá ń sọ fún wípé Saida ní kẹ́ ẹ pé o ní kó wá play níjọ́ ìnáwó ọmọ òun. Bàbá ìyá yẹn wá lọ sílé ọ̀dọ̀ wa, wọ́n wá sọ pé Saida tún ti padà sékòó. Àwọn sì fẹ́ kí Saida wá ṣeré fún àwọn ọ̀dà, ẹjọ́ òun lọ sọ fún ọkọ òun bóyá wọ́n á wá ẹlòmíì tí wọ́n pè. Wọ́n wá dé ọ̀dọ̀ ọkọ ẹ̀, ó wá ṣàlàyé fún wọn pé tó aláàjì àwọn ti wá Saida lọlé, wọ́n náà ti padà sí Èkó. Bàbá yẹn bá ní tẹ́ ẹ̀ bá ti rí Saida pè, ẹ gbàgbé pé nìkan kọrin bíbá kò sí zikiri rẹ̀ ni tó ń wu àwọn. Tí ò bá ti lè wá ṣe bó bá ṣe lágbára mọ́ káwọn èèyàn jẹun kan túká. Bí ìyá yẹn ṣe padà wá sọ́dọ̀ mọ̀mọ́ náà ló bá ń bẹ̀ wọ́n pé ká dákun kan ṣàánú. Ayé ò tí ì dáyé fóun báyìí. Wọ́n wá kọ lẹ́tà, wọ́n wá fi rán àbúrò mi ní pé kó fún ẹnìkan tí ó lè mú fún mi tí ó jìnnà sọ́dọ̀ wa. Lẹ́tà yẹn ni mo wá gbà, wọ́n ti wá kọ déètì yẹn, mo ṣe wálé nìyẹn, mo dé before time yẹn. Ìgbà tí mo délé wọ́n ti mọ iye tá à ń gbà fún show, ẹ̀wọ̀n pé mo ti ń lọ ó dẹ̀ láwọn tó ń gbà. So dídé tí mo wá délé mo wá padà lọ ṣe play yẹn fún wọn. Inú wọn wá dùn, inú bàbá yẹn náà dùn, kódà bàbá yẹn tún bùn mí lówó yàtọ̀ sí tán ná mi lójú agbo. Báwọn ò mọ nǹkan yẹn, àwọn kàn fẹ́ràn mi. Màmá fi wá bẹ̀ mí pé dákun ọkọ mi, Àbíkẹ́ dúró, Ọlọ́run ṣàánú ẹ̀, tó bá dúró gbogbo tó ń fẹ́ yóò tó ẹ lọ́wọ́. Àtìgbà yẹn ni mi ti wá kúrò ńlọrin mọ́, mo fi wá stay. So láti Ìlọrin gbogbo ibi tí màá bá lọ máa darí wálé. Wọ́n ní bí èèyàn bá tí lókùn sèkó wọn ṣiṣẹ́ orin ayé ìlú ẹ̀ mọ̀ dáadáa. Lẹ́yìn nígbà wo ni àti nígbà tí wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ṣé onímọ̀ ẹ̀ pọ́ngbà yẹn àbí oníṣẹ́ ìbílẹ̀? Ìgbà tí mo sì fi wà lẹ́kọ̀ọ́ náà mo ti ń ṣe síkìrì mi. Mo lè sọ pé ńgbà tí mo wà ńlọrin mi ò regret. Kò síbi tí Ọlọ́run ò sí o, ibi tí kálukú bá fi gbàgbọ́ ẹ̀ sí ni. Àti pé ńgbà tí ìyá tó bí mi ti ní tóun fẹ́ ni tí mo dẹ̀ ti tẹ̀ láṣẹ, àánú Ọlọ́run bá mi. Wọ́n ṣe ìyọjọ́ wa ní tinú dùn jù táyọ̀ kún pé Ọlọ́run ìwọ̀n pé bí ó ṣe rí àwọn ọmọdúpẹ́ lónìí ọjọ́ wo ni. Alhamdulillah, iṣẹ́ ríjọ́ tí mo lé nínú mi dùn jù níjọ́ tí mo gba mọ́tò yẹn. Mọ́tò àkọ́kọ́. Pẹ̀lú ògo Ọlọ́run pé ṣé pé mi náà ń gba mọ́tò nídìí iṣẹ́ yìí. Ìjọ yẹn inú mi dùn. Ìjọ ti hajj ló tún jẹ́ lẹ́ẹ̀kejì. Látàrí pé most of àwọn tí wọ́n ti ń lọ, kódà àwọn tó jọmọ lẹ́yìn mi ti ń lọ hajj tí mi ti lọ. Wọ́n sì ń kọrin náà. Tán sì ń kọrin. Kò sì dùn yín? Kí ló fẹ́ dùn mí sí? Àsìkò oore tí wọ́n ló dé. Inú mi ò gbọdọ̀ bàjẹ́ sí i. Mo gbọdọ̀ tún fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni. Oríire wọn ló dé. Ọlọ́run sọ pé tèmi náà ò ní dé. Nígbà tó tásìkò èmi náà lọ. Ọlọ́run dẹ̀ ṣe ní rọrùn fún mi. Kò tún wá jẹ́ mi nìkan, èmi àtẹ̀gbọ́n mi la jọ lọ ṣe Isiaq. Sọ kí ni ní dúpẹ́ fọ́lọ́run sí. Gbogbo yìí ṣe ṣèṣojú bàbá kọ́sọ́ wà around. Dádì mi ti kú. Àwọn rẹ̀ o, mo ti ṣe first KZ kan tó kú. Tínú wọn ti ẹ̀ ń dùn tán mú káàkiri ọmọ mi kìnìkan so ṣe mọ̀ òbí inú ẹ̀ ó dùn pé àwọn ò regret pé àwọn support láti mọ ṣe nǹkan tá à ń ṣe. Wọ́n dúró láti ìbẹ̀rẹ̀ wọn ti dúró. Wọ́n dúró torí ńgbà tán lọ sọ fún wọn pé àwọn èèyàn máa ń ya wèrè ńbẹ̀ ní tán bá ti sọ wípé kò sí ní tó jọ àní débi tá a dé dúró yìí lénìí. Alhamdulillah. Lápapọ̀ rẹ́kọ̀dù rẹ̀ ti a ṣe báyìí. Ó ti pọ̀ gan o, ṣọ́ṣẹ́ kà báwọn. Ṣe tó pọ̀ rẹpẹtẹ. Ó ti pọ̀. Ní ayé ìsìn àti pé Facebook ti dé, social media ti dé, bẹ́tẹ̀ tọ̀nà kámẹ́rà sọ́ọ́ gan, ẹ lè ṣe kékeré kò tẹ́pẹ́ táwọn èèyàn máa gbà káàkiri àtìgbà tí ẹ ń fi táwọn wákẹ́tà ń wá yín wá. Kí ni ìyàtọ̀, kí ni ìjà báyìí lásìkò yìí? Ẹ bá tẹ̀ wò síra ìgbà àti sí. Àsìkò sí ó rọrùn jù gbà yẹn lọ. Ṣé tá a jókòó ìṣẹ́jú kan ń sìn tá a bá ṣe ń sìn á ti rìn káàkiri gbogbo ayé. Bọ̀ ti gbà yẹn á ṣẹ̀ṣẹ̀ fídíò ẹ̀ ó níjọ́ tí wọ́n fi ṣe editing. Tán bá edit ẹ̀ tán ó ṣẹ̀ sọ pé àwọn fẹ́ ṣe kinní á ṣẹ̀ mọ́ mú lọ sí àwọn station bíi tẹlifíṣàn LTV, MITV ipò lílò ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ gan ò ní rí wò. Bọ̀tẹ́lẹ̀ yìí káàkiri gbogbo ayé ni. So ìyàtọ̀ tó wà ń bẹ kì í ṣe kékeré. Lárísìkí gbé wa ń kọ́, lárísìkí gbà yín lọ́wọ́ àti sáré bọ́jà tí ẹ̀ ń ṣe lè ní ìwó ló pọ̀ jù. Tẹ́lẹ̀ yìí pọ̀ ó dẹ̀ fìyàn lẹ́mìí balẹ̀.
pé oògùn ara èèyàn ni téèyàn bá ti ṣe bó ti yẹ kó Wọ́n sì ṣe tún ní bó ṣe ń lọ náà pé bó ṣe èèyàn ṣe ṣe mọ̀ pé èèyàn ń sìn bóyá wọ́n lè ta 100 kan ní 20 làwọn tà kò sẹ́ni tó fẹ́ mú wọn sí ẹ̀ẹ́dẹ̀ rí so irú àwọn nǹkan yẹn ó ń dá wàhálà lẹ̀ láàrin promoter àti artist. Àlájà èyí tẹ́ bá ń ṣe yìí lára àwọn ìṣọ́lọ̀ fún ta ló ti mọ́nà yìí nínú wọn tó ń kọ́ oṣù sí kì í ta ni. Ẹni tí mo lè sọ wípé ó ń kọ́ tó jẹ́ bíbí inú mi òun ni Rihanna Ṣubúọlá òun ni. Ó sì ṣe rẹ́kọ̀dù. Ó ṣe rẹ́kọ̀dù nígbà tálájì kú gbà yẹn ó sì wà ní kékeré bóyá bíi 5 ó sì wà níbi bóyá bíi 5 years nígbà yẹn. Ó ṣe but reason tí ó fi stop torí education ẹ mọ̀ àti kéwú àti ìwé ọmọ gbọ́dọ̀ dúró dáadáa nídìí ẹ̀ before kó tó lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe but kò disturb ẹ̀ àmọ́ ṣe mọ̀ pé òun náà ti kúrò lọ́mọ kékeré ń sìn ó mọ bóun ṣe fẹ́ rìnrìn àjò ẹ̀ but line mi ló wà. Báyìí tó bá lóun fẹ́ ká wa padà èmi lẹ́ ṣe. Màá support ẹ̀. Àti bàbá gbogbo ara ni màá fi support ẹ̀. Alájà tí bàbá wò lára máa rí pé orin sẹ́yìn kọ orin àzíkìrì ìwọ́n náà ni zikiri gan àwọn ẹni kò fẹ́ fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa bí kí àwọn orin táwọn èèyàn kọ káàkiri àwọn olórin mùsùlùmí tẹ́gbẹ́ orin kọ́kọ̀ dá orin lọ wúro káwọn ojú sí ni a sì rí pé ẹ̀yin zikiri náà ni ẹ ṣáà jókòó tilẹ̀ tẹ̀bàtì láti ọdún gbọ́n ṣé nínú ìkìlọ̀ náà pé gbogbo ẹ̀mọ́ yà kó ní ojú ọ̀nà ìyàbẹ̀yìn lẹ̀ fẹ́ ní ẹfẹ́ sọ́dọ̀ orin wúro. Láti ìpìlẹ̀ mi change zikiri náà ní line mi ìkìlọ̀ sì tún wà ń bẹ̀ fún mi ìkìlọ̀ pé bí mo ṣe bá bẹ́ẹ̀ ni kí n ṣe fi sí mi gbọ́dọ̀ mú àmúlùmọ́là n tá a bá ń bẹ̀ a gbọ́dọ̀ gbé wọ̀ ó jẹ́ pure zikiri kódà táìmù kan wà tí mo bá àwọn kan ṣe joint kíní tán ṣe ń gbà yẹn mo ṣe bíi mélòó kan wọn ò lòdì sí i mo bá Táyé bí gan ṣe ń gbà yẹn mo bá Rúkà Gawat bẹ́ẹ̀ ni mo bá Rúkà Gawat náà ṣe kan kọ́lọ́run bá ṣe àforíjì ni fún torí ọmọ àlùbáríkà ni ọmọ ìdùnnú dẹ̀ ní Rúkà Gawat ó jẹ́ ọmọ kan tó dáa sí mi púpọ̀ Ọlọ́run wọlá dédé àsìkò yìí kó bá mi ṣíjú àánú wò àwọn ọmọ ẹ̀ tó fi kalẹ̀ lẹ́kọ̀ọ́ Ọlọ́run ṣàwọn ọmọ yẹn láre dùnnú ọmọ fún wọlá nàbí Muhammad wọlá ṣe Muhammad Rasulullah kó wọlá ṣe Ahmad Tijan wọlá Gáúsù Saman ṣe Ibrahim Niass. Táìmù kan wá wà tí àwọn nǹkan kan ṣẹlẹ̀ bàbá wa Shehu Abdullahi ọmọ bàbá wa Shehu Isa Radiyallahu ta'ala ni wọ́n wá pè mí wọ́n wá ní Saida pé àwọn orin tá à ń kọ lákòpọ̀ yẹn àwọn ò fẹ́ rí mi ń bẹ̀ mọ́ wọ́n á ní bàbá ṣé kò sí wọ́n ní kò kà wọ àwọn bẹ́ẹ̀ ni pé àwọn làwọn mọ nǹkan táwọn rí mo ti fẹ́ yà sí ibi tí ò yẹ kí n lọ àwọn tọrọ rẹ̀ ni so láti ìgbà yẹn ni mi ti ṣe mọ́. bàbá yín àwọn tó jẹ́ àwọn àti tó kéré àti tẹ̀gẹ́gẹ́ sàrò bí àwọn sọ fún wọn. iṣẹ́ rí tó bá jẹ́ láyìn zikiri tó jẹ́ láyìn zikiri wọ́n allow mi pé kí n ṣe ṣe mọ̀ pé àwọn orin tá à ń kọ yẹn bíi ọkọ mi ìyàwó mi bíi kámọlá ń dì mọ́ra ẹni kámọlá gbogbo nǹkan yẹn ni wọ́n takò náà làwọn ò fẹ́ bó ṣe mọ̀ pé tó bá jẹ́ zikiri ó ní owó ìta máa ń gbà fi ṣe zikiri ṣe Yorùbá mi yé yín zikiri á ṣe zikiri á dẹ̀ ṣe kàsídà nǹkan méjì tó gbọdọ̀ jáde ńbẹ̀ náà nìyẹn so kì í ṣe pé wọ́n ní kò dáa o fáwọn èèyàn láti ṣe o but èmi ni wọn allow pé pé n tí mi ṣe tẹ́lẹ̀ ó ṣe wá lè dọ̀sán gangan tí màá wá náwó gbé kinní yẹn so kì í ṣe pọ́n takò èmi náà dẹ̀ takò pé kò dáa ṣe mọ ọ̀nà tí kálukú ń rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tí ìwé ìfipinnu sí ayẹyẹ tó lọ káàkiri invitation invite ní wà pé ẹ̀rẹ́ program kan 3-in-1 yìí kí lè fẹ́ ṣe kí ló bá dé. ṣé ẹ rí 3-in-1 yẹn ó pín sọ́nà méjì àkọ́kọ́ mo fẹ́ fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni
then ẹlẹ́ẹ̀kejì àwọn kan wà tán jẹ́ fans mi èmi ò kí ń ṣe program ó dẹ̀ yìí tí mo ṣe ń sìn bóyá bí ìgbà tí mo ṣe 30 years anniversary á ti lé ní ó ti mọ́ lọ bí 10 years nísìn 30 years. so àwọn ìyẹn náà wá ń sọ pé ṣé ìdá ẹ tí ẹ ṣe nǹkan kan káwọn ó wà ẹ tí ẹ ṣe gbá mo wá rí i pé kinní yẹn ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ tó dẹ̀ wù wọ́n tó ṣe pọ́n kàn nífẹ̀ẹ́ Ọlọ́run ní ara mi ni èmi náà fi wá decide láti ṣe pé ó dà kí n kúkú fẹ́ kan fi dúpẹ́ fọ́lọ́run so àárọ̀ àwọn tó jẹ́ àwọn olólùfẹ́ mi wọ́n wà lára àwọn tí mo fẹ́ fún ní award so láti fi appreciate wọn then ẹlẹ́ẹ̀kejì mọ́ǹtì yẹn jẹ́ ìjọ ọjọ́ bí mi àyájọ́ ọjọ́ bí mi so ń jẹ́ August 12 but mo rí pé ó bọ́ sí during the week àwa sọ sí asún sí weekend so weekend yẹn wá jẹ́ 16 ní Saturday tó tẹ̀lé 12 yẹn so ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ launch album mi so tuntun láti fi appreciate gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. album tuntun yìí àbẹ̀ ṣe ń pọ̀ ṣe ń pọ̀ lọ́wọ́. àwọn náà ti fẹ́ délẹ̀ tán báyìí. ṣé ìlànà àpapọ̀ lélẹ̀ ni àbí. Zikiri ó wà ń bẹ̀ torí ṣe rí gbà àkọ́kọ́ yẹn Zikiri tí mo kọ́kọ́ ṣe àsán kéwú ló wà ń bẹ̀ kàsídà nǹkankan àwọn èèyàn complain gbà yẹn pé àwọn ò gbọ́ àwọn láìkì orin yìí o àwọn ṣe kinní o àmọ́ àwọn ò gbọ́ so àmọ́ wọn ń lo sáìdì kan fún Zikiri à ń lo sáìdì kan fún ti Yorùbá yẹn. méjèèjì náà ni Zikiri àti kọ̀sídà náà ni. láṣẹ so. ọdún òṣì ọ̀run. àmì ara ẹ̀ wá ṣe ẹ sọ kí ẹ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo fẹ́ ká pàrọ̀ lórí ẹ̀ ẹ ṣe lẹ́kọ̀ọ́ mi mo lè pè ní kádàrá. kí ló bí kádàrá kí ni kádàrá kí ló wà ní rẹ́kọ̀dù ọ̀hún. ṣe rí kádàrá yẹn gbogbo ẹ̀dá tó bá gbọ́ àtàwọn tán tí ń gbọ́ wọn ó mọ̀ yìí pé gbogbo nǹkan láyé yìí ó wà ní kádàrá Ọlọ́run lágbára kan tá a fẹ́ ṣe Ọlọ́run ti parí ìrìn àjò kálukú àmọ́ àwọn ẹ̀dá yìí fẹ́ gbà pé kádàrá ń bẹ kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe tó kọjá ìmọ̀ sí Ọlọ́run ewé kan sì ní jábọ́ kó má jẹ́ mọ̀ sí ẹ. ní tí mo sọ tí mo ní ta ló mọ̀ kádàrá kó jáde wá wí ẹni bá mọ̀ kádàrá kó jáde wá wí ọmọ tuntun tàbí sáyé ṣẹlẹ̀ sọ kádàrá tó mú wá sáyé ẹlẹ́mìí gígùn ní àbẹ́lẹ́mìí kúkúrú sòlówó níyà ní àbítàlákà oníwà rere ní àbí aláburú ẹni bá mọ̀ kádàrá kó wá wí fún wa. so ìrìn àjò tèmi lọ́mẹ̀mí tí mo fi ṣe kádàrá yẹn gbà yẹn àmọ́ mo ṣe tán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ń sọ pé kì í ṣẹ̀yin lẹ ṣe fúnra yín àwa lẹ ṣe fún. torí látara yìí pé kálukú ló ní nǹkan tó ń rún nínú ìgbésí ayé ẹ̀ ó wá papọ̀ mọ́ nǹkan tí mo ṣe ó wá jẹ́ kó dùn mọ́pọ̀lọpọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run mọ̀ tiẹ̀ lágbára. so ìrìn àjò tèmi ilé mi pò papọ̀ tí mo fi sọ kádàrá láti jẹ́ kán mọ̀ yìí pé kì í ṣe ìfẹ́ ẹnú èèyàn ni tó ń ṣẹlẹ̀. ṣé ìwà lẹ́yìn ò mọ̀ wù ni àbí kí lẹ fẹ́ sọ pé ẹ mọ̀ ṣe bọ́ tí kádàrá Ọlọ́run bá ti dé àfi kéèyàn ò gbà. ọ̀rọ̀ kádàrá mo ṣe kádàrá àti pé ilé ní pàápàá ìtàn rí single mother pọ̀ èyí náà ti là kọjá. kí ni ìrírí sí wọn kí sì ní mẹ́sẹ̀jì nípa àwọn tí wọ́n ń la orí ẹ̀kọ́ yá lásìkò yìí. ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé most of àwọn tí wọ́n jẹ́ single mother kò wú ọ̀pọ̀lọpọ̀ wọn o kì í ṣe pé ó wọ́ ọ̀pọ̀lọpọ̀ o kò sẹ́ni tí ó rí bí ìgbádùn tọ́kàn ó balẹ̀ tí ò ní sí wàhálà tí ó wà lóun fẹ́ kúrò lọ síbi kan lóòótọ́ orú ẹ̀ lè wà o ẹni tí ò bá nítẹ́ lọ́rùn bọ́ṣẹ́ mọ́ pásìkò tá à ń lò lọ́nsìn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú àwọn ọkùnrin tó ṣe yí pé ọmọ tí wọ́n bí gan wọn ò mọ tó máa ń jẹ wọn ò mọ tí wọ́n mu wọn ò sì mọ bíyàwó wọn ṣe ń kétà fáwọn ọmọ tí wọ́n ń jẹ àti mu àwọn ọmọ yẹn
irú ìyá bẹ́ẹ̀ kò sáà níwọ̀ àwọn ọkùnrin tó ṣe pé ọkùnrin míì gan ó bùkátà ọmọ ju ìyàwó lọ gbogbo ẹ̀ wà nínú ara wọn ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tán bá kó 100 jọ lénìí ẹ fẹ́ẹ̀ lè sọ yí pé 80 nínú wọn ní ń dààmú tí ò sọ́kọ tí ò sẹ́ni tó lè bá wọn tọ́jú ọmọ tó ṣe pé ẹlòmíì ti wá wò ó pé èmi ní ń tọ́jú ọmọ èmi mò ń ṣe gbá èmi ni mò ń ṣàwò fáwọn ọmọ mi kí n kúkú dájò kó kí n mọ́ lọ́kọ ọmọ ṣé kò bẹ́tà ju kí n wà lábẹ́ èèyàn lọ nítorí mo sọ pọ̀lọpọ̀ déjì irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ẹlòmíì sì ní tẹ́ ẹ bá gbọ́rin àjò rẹ̀ ẹ̀mí ẹ̀ ló gbé sá bóyá ogun tó ń rí ó ti fẹ́ la tẹ́lẹ̀mí ẹ̀ lọ so ṣe mọ̀ pé yóò fẹ́ sáré borí ẹ̀ sá pé kí n fi ẹ̀mí mi lẹ̀ kí n fi tọ́jú àwọn ọmọ mi ẹlòmíì ó sì tún dúró yìí pé ìyá yìí jẹ́ mọ́ ẹ jẹ́ torí àwọn ọmọ mi kan lè jẹ́ èèyàn ó lè kú sórí Ọlọ́run lè ní kó là tó gbogbo ẹ̀ wà nú ara wọn ni kò sẹ́ni tí wọ́n bí tí ò ní rí wí. Tí ẹ rí mọ̀ràn mi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń larú ẹ̀ kọjá àdúrà ní kán jẹ́ kó pọ̀ wọ́n dìpọ̀ Ọlọ́run ọba mú wọ́n kún fún bẹ́ẹ̀ lọ́hùn Ọlọ́run ò kí ń ṣọba ká kódà tí ò báyìí tí dáhùn yóò padà dáhùn kò sí nǹkan kan tó sẹ́yìn Ọlọ́run gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wọn lénìí kò sókùnkùn sẹ́ni tó dá wọn o àmọ́ tán bá ń bẹ̀ ẹ́ yóò ṣàánú fún kálukú ìmọ̀ràn tèmi ni pé kán dìpọ̀ Ọlọ́run ọba mọ́ kí wọ́n sì dìpọ̀ rẹ̀ mú kán sì jẹ́ kí sùúrù yẹn ó tún kó sùúrù fún wọn kán dẹ̀ kọjú mọ́ṣẹ́ wọn ọ̀nà ibi tán ti ń jẹ tán ti ń mu tí tọ́rọ́kọ́bọ̀ ti ń wọlé fún wọn kán má fi ṣeré tán ti ń ráwọn ọmọ wọn tọ́jú kọ́mọ ó má bàa dọmọ ọlọ́mọ torí tán bá ń tọ́jú àwọn ọmọ wọn bó bá ṣe gàrí lẹ rí gbé fún bóyá kìíní lẹ rí gbé fún ọmọ ò ní dọmọ ọlọ́mọ àmọ́ tó bá ti di pé kò rí jẹ kò rí mu yóò di pọ́mọ yóò mọ tẹ̀lé lé ibẹ̀ náà ti ń bẹ̀rẹ̀ wàkíwà àmọ́ gbó àmọ́ nǹkan tí ò yẹ ká mu tọmọ fi máa ń dìdàkudà bọ̀ tó bá ṣe yí pé ìyá àti bàbá wọn gbọ́ra wọn yé tán yọ tọ́ àwọn ọmọ yìí yóò rí bá a ṣe fẹ́ ìbẹ̀rù ìyá ọ̀tọ̀ ìbẹ̀rù bàbá ọ̀tọ̀ méjèèjì bá wà papọ̀ ló papọ̀ sára ọmọ. a máa ń sọ sóyè kò sí kí àwọn ọmọ ìlú aláì sí bí wà ní barista kó lè ṣe pàdé aláàjì. ọ̀rọ̀ ńlá lè béèrè òun ẹ mọ̀jà sọ yín lórí afẹ́fẹ́ kádàrá Ọlọ́run ni wàláhì kádàrá Ọlọ́run ni torí níwọ̀n ìgbà táwọn ṣì ń wá mi tọ́jọ́ ti pẹ́ tó ti ń gbúrò yín pẹ̀lú ògo Ọlọ́run kódà tán rányàn sí mi gan àmọ́ gbà tásìkò tọ́lọ́run tó àwọn gan-an ni wọ́n ṣokùnfà rẹ̀ tá a fi pàdé àwọn náà ṣokùnfà tá a fi wá padà pàdé kádàrá Ọlọ́run tó ṣe. àwájà kádàrá Ọlọ́run ni bẹ́ẹ̀ni 15 years lẹ́yìn tí mo ti kúrò láyé síbẹ̀ ojúmọ́ kan àwọn ló sọ pa èdè bẹ́ẹ̀ni ojúmọ́ kan Pakistan bẹ́ẹ̀ni irú èèyàn kan làlájì bí sì ni èrò tí ń nípa irú èèyàn báyìí ó ti ṣíra ṣùgbọ́n orúkọ ẹ̀ kò ńlẹ̀. ṣé ẹ rí aláàjì ẹni tó bá súnmọ́ aláàjì dáadáa èyí ò rí pọ́n níbẹ̀rù Ọlọ́run yàtọ̀ sí bẹ̀rù Ọlọ́run wọ́n tún wá láàánú ẹ ní bẹ́kún wọnú ilé rẹ̀ láyé yìí kẹ́ ẹ tún bẹ́kún yẹn padà bí ó bá ṣe máa ní o mọ̀ léyìí tèmi rí o léyìí tí mo rí o aláàjì dẹ̀ jẹ́ nìkan tó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ kì í fáwọn ọmọ ẹ̀ ṣeré ẹ fẹ́ràn yàn. nítorí lórí ṣubọ́ la ti ń. gbogbo àwọn ọmọ ẹ̀ ló fẹ́ràn wàláhì iṣẹ́ gbọ́ tí mo bú wàláhì gbogbo àwọn ọmọ ẹ̀ náà fẹ́ràn aláàjì dá gan kò sẹ́ni tí ò rà aláàjì tí ò ní fẹ́ràn rẹ̀. bàbá ó pọ̀. àkàndá Ọlọ́run kan ni ẹ mọ̀ pé kò wọ́pọ̀ nínú ẹni tọ́lọ́run ṣerú ẹ̀ fún ẹ wo ìgbà tán ti kú ó sì tún dàbí ìgbà tó ṣe pé àwọn rẹ́kọ̀dù wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni
ó lọ bọ̀ kò tán. ó lọ. Àwọn ẹni Ọlọ́run ní máa ń ṣẹ́kù báwọn. Ẹ lè rẹ́ni Ọlọ́run kan tí ó lọ tó kọ rẹ̀ ó wá parẹ́. Wọ́n máa ń ṣẹ́kù ní gbére. Ọ̀nà tó gbà ó kàn yàtọ̀ ni. Ibi tọ́lọ́run kádàrá pé yóò ti jẹ́ kinní tiẹ̀ nìyẹn. Ọlọ́run wá ní kó kọ náà parẹ́ dé. Kò sì bàjẹ́. Kò sí nǹkan kan tó yẹ wá jọpẹ́ lọ. Ọlọ́run tún bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ wọn. Olórin yẹn náà sọ̀rọ̀ yìí, olórin tí ó làmìlaka dáadáa ṣera rẹ̀, ṣùgbọ́n tí Ọlọ́run nìkan mọ rántí wọn ṣe rántí àwọn ànábì. Alájà kí wọ́n ní ìmọ̀ràn fáwọn tó wà láyé báyìí fẹ́yìn tẹ wà báyìí ká mú nínú tàlájì ká bọ̀rọ̀ níbẹ̀ ẹbí ọkọ ló lọ tí wọn ò sí ní ẹ̀ yìí kí ni ìmọ̀ràn fáwọn tó wà báyìí ká pẹ̀lú táwọn bá ṣíra tán. Ṣé ẹ rí mọ̀ràn tí àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ fún àwa ọmọ ìyá ara wa àjọ jẹ́ kankan náà lójú ọ̀nà yìí, ìbẹ̀rù Ọlọ́run ó ní number one. Ká tún wá láyọ̀ ọkàn ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ká láàánú. Ẹni téèyàn bá láàánú ara èèyàn gbogbo nǹkan rọrùn. Gbogbo nǹkan rọrùn. Ṣé wá tún wá rí ìgbéraga ẹ̀wù ìgbéraga ká tún wá bọ́lẹ̀. Gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ṣègbéraga fún láyé kò ṣe dáadáa fún. Ìparun gidi ní bẹ́ẹ̀. Kódà téèyàn bá dìde lénìí, tó bá dìde lénìí, tọ́lọ́run wá gbé ọ sókè tí gbogbo ayé wá mọ̀. Ìjọ́ tó ti dìde yẹn ló yẹ kẹ́rù ò ti máa bà ẹ́. Pé wọ́n lọ́hùn, ó ti fi mí hayè, bó o lo ṣe ní fi mí hàn láhàn pa, bó o lo ṣe ní pàràwọ̀ mi, tí ò ní jẹ́ pé ó jó wàìwàì ó dẹ̀ dà. Òun ló yẹ kó máa ronú jù, toró ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìgbéraga ò gbọdọ̀ gbé wọ̀. Kò gbọdọ̀ ríra rẹ̀ pé òun lòun tó báyìí. Àwọn tó bá wá bá níwájú àfi kó o ṣàpọ́nlé fún wọn, torí bẹ́ẹ̀ yóò bá ṣàpọ́nlé fẹ́ni téèyàn bá wájú, àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ àwọn náà ó gbé ọ yílẹ̀ o. Àfi kéèyàn ó tẹ̀ fara wájú kó lè rọ́nà lọ. Torí ìwọ tó débẹ̀ lénìí tọ́lọ́run tán ràwọ̀ rẹ lénìí, kò pé òun tán tẹlòmíì lọ́la o. Allahu Akbar. Ó lè tán tẹlòmíì lọ́la títí ẹni tó bá tàn lọ́la yẹn tí ó tún wá ju tiẹ̀ lọ. Àmọ́ tó bá ti fi jẹ́jẹ́ lò, tó fi bẹ̀rù Ọlọ́run lò, tó ọ̀kára rẹ púpọ̀ jẹ́ nǹkan, tó sì láyọ̀ ọkàn lórí ẹ̀, wàláhì èèyàn ó lò dọjọ́ kú ni. Èèyàn ó máa lò ó lọ dọjọ́ kú ni. Àwọn nǹkan ń bẹ téèyàn jọ bẹ̀rẹ̀ tó ṣe pé ẹlòmíì ti lọ. Àwọn nǹkan ń bẹ téèyàn jọ bẹ̀rẹ̀ tán ń bẹ bí aláìsí. Bọ́lọ́run ṣe ṣe ilé ayé nìyẹn. Bó bíbẹ̀rù Ọlọ́run bá pọ̀ lẹ́mìí èèyàn yóò débi téèyàn lọ. Torí yóò wò pé kí mo tó fẹ́ kọ́mọ yìí ṣe, ó tó páyà mi. Jẹ́ á ṣe ń tó fẹ́ fún un. Bọ́rọ̀ Ọlọ́run ti rí inú. Àwọn ẹni tó ń bọ̀ lẹ́yìn nǹkan wọn fẹ́ làbẹ́sẹ̀ ìlà Fátímà wọn tó lórí wàhálà ti rí kí ẹ fẹ́ sọ fáwọn náà. Ọlọ́run ó gbé àwọn náà ga. Ibi tán dẹ̀ fẹ́ dé ní ti dáadáa, Ọlọ́run á jẹ́ ká débẹ̀. Àwa náà kò ní gbé wa ṣubú. Àwọn náà ó tẹ̀ jẹ́jẹ́ ni. Wọ́n fi bẹ̀rù Ọlọ́run lò ó. Ká má gbaṣọ ìgbéraga wọ̀. Wọ́n sì nífẹ̀ẹ́. Wọ́n bá rọ́mọdé àtàgbà ká yọ̀ mọ́ wọn, ká ṣe dáadáa pẹ̀lú wọn. Gbogbo àwọn ọmọ tá à ń rí tán jẹ́ àwọn ọmọ kéékèèké yẹn, ayọ̀ Ọlọ́run ń bẹ nínú wọn o. Kódà míì lè wá dì mọ́ yín tẹ́ ẹ̀ ní mọ̀ páyọ̀ Ọlọ́run ni. Látara rẹ̀ Ọlọ́run lè ṣàánú yàn. Àmọ́ téèyàn ò bá mọ̀ tó tara rẹ̀ tó tì sọnù pé wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tó fojú ọmọ kékeré wò, ìyẹn lè tara ẹ̀ṣẹ̀ lọ. Ká rẹra wọn ńlẹ̀, ká má sọ pé àwọn jẹ́ nǹkan. Ká dẹ̀ respect gbogbo àwọn tó wà níwájú wọn, káwọn náà ó lè tètè débi tán lọ. Ká tó wọn lọ, ẹ fi orin dágbé fáwọn akétò. Ẹ̀yin ọwá o, a dúpẹ́ tí ẹ bá débi o, ṣùgbọ́n ní August 16 àlejò tó ń bọ̀ ní ìlú Ìlọrin táwọn gbé gbogbo ayé lọ. Ìyá fún mi dúpẹ́ káwọn fi ṣe lọ́wọ́. La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah.
Tijani Waliyullah Bariamu Alilullah la ilaha illallah. Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, Saida ń retí Fatima Tajafariya, mo ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa, a ní nílùú Ìlọrin kò ní jàrí wọn. 16 August ní ìlú Ìlọrin, ẹ wá pàdé mi Alájà Saida. Alore tí fi òní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá, alore tí fi òní bàjẹ́ níwájú lẹ ó máa lọ, ẹ ò ní dọ̀la rẹ̀ yín lọ́la Muhammada, eléyìí kò ní jáṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun, amọ̀dúpẹ́, adúpẹ́ pé ọ̀sà, àwa sí lọ́rẹ̀, a sì bá alága wa dáadáa. Pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ìyá ọjọ́ péjú pésẹ̀ láti wá ṣe ẹ̀yẹ ńlá fún ọmọ wa. Ẹni pé eléyìí tí alága fẹ́ ṣe yìí, by popular demand ni o. Àwọn olùdó ní bí alága Saida ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ àfẹ́ wa ní náà la pé a sì jọ ṣe agbára Ọlọ́run. Tó òní burúkú ní bàjẹ́ o fún ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ọba Yorùbá sí ní orúkọ tèmi o. Ọmọ ọba ní Sàárẹ̀ Olú, ó dàbọ̀. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó, Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Yeah.